ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT fàájì wà fún mi lénìí honestly mi ò ní lè ṣe show lénìí pé ká ṣe concluding part oko ńlá a ṣe ní ọ̀la lágbára ọlọ́run. Then again ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pè mí tẹ́ ń send oko sí mi ẹ ti ṣe kínní rí ẹ tún ti bẹ̀rẹ̀ tẹ́ ń send oko sí mi ẹ oko yín kéré ẹ mú nǹkan tẹ́ máa ṣe ẹ lọ gé dànù tó kó yín bá ń kéré tó ń tì yín lójú ẹ mú ọ̀bẹ kẹ́ gé dànù kò kún ṣe dandan ní kẹ́ dóbò ẹ máa fi ká robo ẹ lọ gé dànù tó kó yín bá dẹ̀ tóbi a ti ń sọ bí àwọn tó ní oko ńlá bó ṣe máa lò àti sọ bó ṣe máa lò bá ti bẹ̀rẹ̀ program yẹn concluding part la máa ṣe ní Monday but ìwọ tó kó ẹ wá kéré tó dẹ̀ rí a ti sọ̀rọ̀ olóko kékeré rí a ti sọ pé it's not how big but torí pé for the benefit of those just joining the program the platform a máa tútú olóko kékeré sọ àti àwọn tó ní ká sọ̀rọ̀ nípa libido a máa tú gbogbo ẹ̀ sọ but tó bá mọ̀ pé o lè ní sùúrù àbí okó yẹn sóhun tí ẹ lójú tó bẹ́ẹ̀ gẹ̀ mú ọ̀bẹ kó gé dànù àbí kó mú blade kó rọra ya ibi iṣan yẹn kó render okó yẹn useless because ó ti wá sú mi báyìí nínú kẹ́ máa pè mí okó mi kéré kẹ́ send message mi okó mi kéré kẹ́ send okó sí mi at the end of the day ìkan send okó kan sí mi Ọlọ́run má jẹ́ n rí irú okó yẹn láyé mi bó bá yẹ pé mo mọ̀ pé irú okó yẹn ni mi tiẹ̀ ní wò mo rò pé okó tí mo máa rí tí mo máa rẹ́rìn ni okó àríbanújẹ́ lóko náà Ọlọ́run obìnrin tó máa dó irú okó yẹn Ọlọ́run má jẹ́ kó kùtà kó ba òbò obìnrin yẹn ẹ má send irú àwọn okó tí mo máa rí tí mi ò ní rẹ́rìn ẹ má send ẹ̀ sí mi ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń send okó sí mi okó tẹ̀ ń send sí mi mi ò rẹ́rìn okó tó ń bà mí inú jẹ́ tẹ́ ó ń jẹ́ kí inú mi máa bàjẹ́ débi wípé àwọn obìnrin tó ń dogan mò ń pity wọn mo empathize pẹ̀lú wọn because mo ń wò pé irú okó wo leléyìí ẹ máa kó gbogbo irun ẹ kó sóko kókó bíi red dot ó máa wà lórí okó yín ìkan aside okó yẹn ó wú síta báyìí ni ẹ yóò mọ bó ṣe ń lọ rí ṣé urologist náà ń pè wọn ẹ mọ bó ṣe ń lọ rí wọn tí ẹ bá ti ní bí kókó níbi ẹ̀gbẹ́ ẹ suspect bóyá ó lè jẹ́ cancer ẹ suspect bó lè jẹ́ nǹkan tó dangerous ẹ mọ ní hospital irú okó yẹn sí ẹ mọ bóyá infection ni ẹ tún máa fi dóbò obìnrin àìmọye obìnrin tẹ máa ti pa nírú nǹkan báyẹn ẹ má send irú okó yẹn sí mi mọ́ ìwọ tó kó ẹ bá ń kéré tó ń disturb ẹ lọ gé dànù tó bá lè lọ gbọ́ lesson tá ti sọ nípa okó kékeré tó dẹ̀ lè ní sùúrù tá bá ṣe okó ńlá tọ́ka ṣe okó kékeré lọ gé dànù ẹ má bother mi ẹ má disturb mi ẹ ti ń disturb mi jù àtẹ̀jẹ́ pé okó tẹ̀ ń send èèyàn máa rí ó máa rẹ́rìn okó àríbanújẹ́ lẹ̀ ń send kò fine kò beautiful kò wù mí kò neat irun lẹ kó gbogbo irun sínú okó bí ìnàkí okó tẹ̀ ń send ò wù mí ìmí okó ẹ ti rọ́ kọjá kádàrá okó ẹ lòmí ṣe ló rọ́ in fact dogo tó fi ń fa mi ó ń yájú lẹ́gbẹ̀ẹ́ okó ẹ lòmí tó ń send sí mi ni okó mi gan wọn ò dákó fún àtọ̀tọ̀ yẹn wá rí jọbọlọjọbọ lórí okó tẹ́ ń send sí Yinka TNT èmi odidi ìyá okó ẹ̀ ń send àwọn okó rìndọ̀rìndọ̀ sí mi èmi ìyá okó èmi olórí okó ẹ wá ń send okó tí ò wú mi lórí ẹ̀ ń send ẹ̀ sí mi kí n máa lè mọ̀ wípé irú okó yìí lẹ̀ ń dó lẹ fi ń dóbìnrin ẹ jọ̀ọ́ ẹ lọ stop ẹ o ìyẹn gbọ́ títà ojókòó ìkejì ni wípé àwọn ọkùnrin kan wá ayé wọn ti bàjẹ́ lórí pé wọ́n wà arrogant nínú matchmaking ló jẹ́ kí n mọ̀ pé ọkùnrin míì tí ò níyàwó ńlé honestly ọ̀pọ̀lọpọ̀ wọn arrogancy autocratic attitude bullying òun ló ba ayé wọn jẹ́ ìkan bá mi sọ̀rọ̀ tí mi gbọ́dọ̀ dárúkọ nínú mẹ́sẹ̀jì tó ṣe sí mi mo ń láti stop process matchmaking yẹn ni pé mi ò gbọ́dọ̀ lajú mi lẹ̀ kí n jẹ́ kóbìnrin bọ́ sọ́wọ́ ọkùnrin obìnrin tó bá bọ́ sọ́wọ́ ẹ̀ ó ṣorí burúkú nìyẹn torí ọkùnrin yẹn ó máa fìtìná tí obìnrin yẹn ọkùnrin yẹn gbogbo àrùn ló wà lára ẹ̀ ó nag ó wà arrogant bully ni tí obìnrin bá bọ́ sírú ẹ̀ lọ́wọ́ despite the fact ó ti sanwó mo dá owó ẹ̀ padà mi ò lè stand gut ẹ̀ mi ò lè stand the personality ẹ̀ ó ní mo ṣe sọ pé matchmaking tèmi tí n bá ti rí red signal mo máa tètè ya pàṣẹ fún jà lọ ni kódà mo send messages pé mo sorry pé mi ò lè entrust obìnrin sí ọwọ́ personality ẹ̀
because ó wà arrogant bully ni then ó wà autocratic obìnrin ò lè gbà no wonder obìnrin ò lè súnmọ́ kóbìnrin yẹn ní ìfọ̀kànbalẹ̀ ó máa ba iye obìnrin yẹn jẹ́ á nag á maltreat obìnrin Ọlọ́run kò jọ gbogbo abiyamọ ayé Ọlọ́run má jẹ́ obìnrin kankan ẹlẹ́dẹ̀ obìnrin kan ò ní kó sọ́dọ̀ ẹ̀ òyìnbó tó bímọ fún náà ni kó padà lọ fẹ́ tí yẹn bá tún ti bímọ kó tún lè dànù eléyìí o kò ní attitude tó lè fi keep obìnrin ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló wà bẹ́ẹ̀ kò sí nǹkan tá à ń fi pride ṣe tẹ́ bá fẹ́ ọkùnrin tẹ́ bá fẹ́ wá mú obìnrin lọ́dọ̀ tèmi èmi máa watch yín máa wò wá yín máa wo disposition yín máa wo gbogbo everything ni máa ṣọ́ àtàná ló ti bẹ̀rẹ̀ lórí pé mo ní kó sanwó ó fẹ́ kí n ṣe matchmaking phone free apart from that bó ṣe message bó ṣe ń sọ mo ní ó tún sọ mo ní mi ò lè fi obìnrin lẹ̀ fún ẹ láì ṣe meeting pẹ̀lú ẹ I don't have time for meeting eléyìí kò dẹ̀ ṣe pé bóyá ó fine náà kò dùn kò ṣe pé bóyá ó fine kọjá kádàrá gbogbo tọ́lọ́run dádò dáradára ni tó bá ti nílò attitude that arrogant kíní tó bá ti wà arrogant don't even come to me kò lè work lọ́dọ̀ mi keep your mega fortune to yourself torí mi ní lè entrust obìnrin mi ní lè subject obìnrin sí bullying tí wọ́n fẹ́ ṣe mo láti sọ fóbìnrin yẹn though wọ́n ti like ara wọn mo sọ fóbìnrin yẹn pé you know what it's not going to work kò ṣerú ọkùnrin eléyìí mo dẹ̀ block immediately tí bá possible gan tí bá lè block ní other platform pé kó má lọ kó tiẹ̀ bá wọn máa ṣe torí kò kí n ṣe ọkùnrin tó máa bá wo á búlì obìnrin á fìtìnà tí obìnrin ni tó bá yẹ pé ó ṣẹ̀ mí jù báyẹn lọ mi ò bá gbé picture síta but mi ní business pẹ̀lú picture síta because kò ṣẹ̀ mí attitude ẹ̀ nìyẹn mo ti lé kúrò lórí platform mi kò lè ríyàwó mú lọ́dọ̀ mi gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ bá ń bọ̀ lọ́dọ̀ mi bí mo ṣe ń ṣọ́kùnrin bẹ́ẹ̀ náà ni mo ń ṣọ́ obìnrin tọkùnrin ni mo rí láàárọ̀ yìí kódà mo ṣe send message pé mi ò ṣe mọ́ mo dẹ̀ dáwọ́ ẹ̀ padà fún àwọn tó dẹ̀ ti ṣe matchmaking pẹ̀lú mi wọ́n mọ nǹkan wọ́n mọ extra mile wọ́n mọ to extent mo máa ń ṣe pẹ̀lú wọn wọ́n mọ bí mo ṣe máa ń check on them they are free láti pè mí open door policy ni mo ń operate pẹ̀lú wọn tó bá ní any problem they come back to me to call me mo dẹ̀ máa dá wọn lóhùn anytime ni mo máa jẹ́ wọn so tó bá wà arrogant tó bá ti rí bullying kíní lára ẹ mo sorry kó san £1,000 máa dá padà fún ẹ ìyẹn gbọ́ títà òjòkó. Number 3 ẹ jọ̀ọ́ èmi ń ṣe birthday shout out mo dẹ̀ ṣe a lot of things ọ̀tá mi tó mi ò lọ́ta o but ẹni tó bá choose láti jẹ́ ọ̀tá mi tó yẹ pé ọ̀tá mi ni tí mi ò mọ̀ tó bá gbéṣẹ́ fún mi tó sanwó fún mi màá ṣe tó bá jọ̀rẹ́ mi tí mi ò mọ̀ tó bá gbéṣẹ́ fún mi kí tó sanwó fún mi màá ṣe lórí pé kí n lọ bẹ́ẹ̀ koríkì kí bẹ́ẹ̀ kọrin kí bẹ́ẹ̀ ṣe gbogbo ẹ̀ with a class ní tèmi o mi kò kí n ṣe fẹ́ anybody mi dẹ̀ kí n nájà tèmi wọn kí n ná torí màá ṣe tẹ́ pé inú ẹ̀ máa dùn ni so èmi ń ṣe fún anybody ni mo ń ṣiṣẹ́ fún o orin mo ń ṣe fún anybody mo lè ṣe fún mi ò lọ́ta ṣùgbọ́n tó bá sọ pé ọ̀tá mi ní ẹ ò gbé wá tó bá ti sanwó fún mi màá ṣe owó ìgbẹ́ ìrùn tó bá ti sanwó fún mi tó bá jọ̀rẹ́ mi màá ṣe gbogbo èèyàn lọ̀rẹ́ mi so mo ń ṣe orin birthday orin ìwúyè orin anything fún anybody tó bá gbé wá then finally mi ò fẹ́ ṣe mo ń ṣe advert but mo sorry advert tèmi ti ní fixed price èmi ò ná o ẹni tí ò bá ti fẹ́ ṣe kò ṣègbéraga o kó pọ̀ síwájú rajà no but mi ò ṣe advert cream anything cream at all mi ò ṣe irú àwọn advert yẹn mi ò ṣe perfume mo ò ṣe mọ́ anything cream perfume mi ò ṣe advert yẹn mọ́ but any other advert ó ní fixed price mo ò dẹ̀ ní sọ pé máa fún ẹ ní price kẹ́ máa ná mo mọ nǹkan tí mo fi sọ bẹ́ẹ̀ ò tí n bá rí mi ò kí ń sọ o mi ò máa ná price mi tí bá ti fún ẹ torí màá ṣe alámì alápẹ̀rẹ̀ tí bá ti fún ẹ ní price mi máa ná ẹ rí advert ilẹ̀ tí mò ń ṣe ń sìn ẹ lọ bèrè lọ́wọ́ wọn nǹkan tọ́lọ́run ti ṣe every time ló máa ń dúpẹ́ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ló ṣe so mi ò ṣe advert cream perfume but cream especially mi ò ṣe and any other advert fixed price wà tó bá ti sọ pé price ilé tẹ́ bá ti ná bá máa kọ́ ni okay mo ti gbọ́ and I will not come back to you
mi ò rush mi ò dẹ̀ kò ṣe dandan ẹ jọ̀ọ́ mo ṣègbéraga o with due respect to all mo mọ nǹkan tí mo rí tí mo fi sọ o mi ò rush kò dẹ̀ ṣe dandan mi ò ṣe advert cream advert ńláńlá ni mo tiẹ̀ fẹ́ máa ṣe ńláńlá bí ilẹ̀ bí ilé bí mọ́tò bí àwọn ó tẹ̀ ti ní fixed price ìwọ̀ fún lọ́jà Gbági o tẹ́ ò bá ti wọ̀ kò wọ̀ nìyẹn o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. So once again ọ̀la a continue pẹ̀lú oko ńlá part 2 ní bá ṣe ń lo oko ńlá ìwọ tó lójú ń tì ẹ́ pé olóko ńlá ìyàwó ẹ̀ máa ń sá fún ẹ wá kọ́ bí wọ́n ṣe ń lò lọ́la ẹ̀yin tẹ́ lóko kékeré tẹ́ ẹ̀ bá lè ní sùúrù ká padà sí tọ́pìkì yẹn ẹ lọ gé dànù ire o ó dàbọ̀.